ẹ má jẹ́ ká máa tiẹ̀ máa ṣẹ́gi ní wọn lọ́ba l'Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni mo fi sọ. Kí ló dé ọba wà lórí. Wọn ní ọba ní Ògbómọ̀ṣọ́. Kí ló dé. Èmi ò fẹ́ bẹnu àtẹ́lù ọ pé jẹ́mi bẹ̀ wọ́n ló upgrade wọn. Wọn dádé l'Ògbómọ̀ṣọ́. Jẹ́mi wọn ló upgrade wọn. Upgraded ọba ní Ìkìní Ṣọ̀ún. Ọ̀ṣọ̀ún jẹ́ high chief Aláàfin Ọ̀yọ́ ní Ṣọ̀ún. Kábíyèsí rẹ̀ Ọlọ́run àkọ́dá ayé, Ọlọ́run àṣẹ̀dá ọ̀run. Ọláyíwọlá Maruf lórúkọ mi, Abíọ́lá, Ọ̀yọ́mọláàfin ojú pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Àtìbà, mo kí yín mo lò yín lọ́gọ̀ ẹnu, mo kí yín fúnfẹ́ tẹ́ ní sinmi. Eléyìí tí mo tún fẹ́ sọ láàárọ̀ yìí ó mà lè gbàjọ rìn. Ó ṣe é ṣe kẹ́yìn náà ti máa gbọ́ tàbí kẹ́ má ti máa gbọ́. Lẹ́nu ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n sọ pé wọn ò lọ́ba l'Ògbómọ̀ṣọ́. Ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀jọ̀gbọ́n ni o, ọ̀mọ̀wé ni, onípò ní láwùjọ wa, ọmọ Yorùbá àtàtà ni. Anyway, kò yẹ ká blame wọn. Sẹ́rí nǹkan méjì tá a bá tí mú kúrò lórílẹ̀-èdè ní inú ẹ̀yà Yorùbá, wàláhì ó máa difficult fún wa láti understand ara wa, ó dẹ̀ máa le fún wa láti rọ́nà lọ. Àyà máa gbéra wa kọ́ bọ́dì, a máa gbéra wa kọlu wàhálà náà ni. Àkọ́kọ́ ńbẹ̀, ìfẹ́ ẹnu. A máa ń fẹ́ràn ọ̀rọ̀ ìfẹ́ ẹnu. A máa ń fẹ́ràn ọ̀rọ̀ tó bá fẹ́ fọ́ wa, ká sá sọ̀rọ̀, káwọn èèyàn mọ̀ pé a sọ̀rọ̀. Ìjọ́ wo la tó fẹ́ sọ, tá a fẹ́ tó gbọ́ra wa yé náà. Ojoojúmọ́ là ń polongo, ojoojúmọ́ là ń sọ. Báwa náà sì ń sọ kìí ṣe pé agbọ́njẹ yín tẹ̀ ń gbọ́ lọ, ẹ̀yin gangan gbọ́n jù wá lọ. Bó tá bá tiẹ̀ wá rírú ẹni báyìí, ṣé ká sọ pé ọ̀rọ̀ ìfẹ́ ẹnu ni, àbí ká sọ wípé ó fẹ́ defend the culture wa? Nínú àṣà Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí ń jẹ́ àṣà, mo dẹ̀ ń tẹnu mọ́, àṣà kọ́ ni ìṣẹ̀ṣe, kò papọ̀. Àṣà Yorùbá dá dúró lọ́tọ̀. Nínú àṣà ni ìsọ̀rọ̀. Tí Yorùbá fẹ́ sọ̀rọ̀, Yorùbá sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, ìyẹn ò papọ̀ mẹ́sìn, ẹ má dàpọ̀ rárá, mo dẹ̀ papọ̀ mọ́sẹ̀ sí. Yorùbá ló ní ọ̀rọ̀ àpọ́nlé, Yorùbá ló ní èdè àpọ́nlé, Yorùbá ló mọ̀ tí ń jẹ́ ọmọlúàbí. Kí ni Yorùbá ń pè ní ọmọlúàbí? Ọmọlúàbí bẹ̀rẹ̀ látorí ìsọ̀rọ̀, ìhùwà, ìwọṣọ, ìrìnsí, ìṣesí. Ọmọ Yorùbá mélòó ló wá pé nínú nǹkan tá à ń pè ní ọmọlúàbí? Tèmi bá fẹ́ practice ọmọlúàbí, màá máa sọ̀rọ̀ yìí bí mo ṣe ń sọ, bọ̀ tí mo bá fẹ́ dá padà bẹ́ni tó sọ̀rọ̀ yẹn ṣe sọ ọ̀rọ̀, èmi náà ti tó jáde kúrò nínú ọmọlúàbí nìyẹn. Torí pé àgbà àkàní rókù kànlẹ̀ tí ìta ń pa. Nígbà tẹ́nìkan bá jáde tó ní wọn lọ́ba l'Ògbómọ̀ṣọ́, tó ní tóun bá rí ọba Ògbómọ̀ṣọ́, òun ò lè dọ̀bálẹ̀ fún, àwọn máa jọ bọwọ́ ni. Torí wípé kò dádé, kì í ṣọba aládé, high chief Aláàfin ni. Wọ́n upgrade ni. Ṣérú ìtàn bẹ́ẹ̀ yẹn ṣe ló yẹ ká máa pa ní 2025. Ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ dá padà fún wọn bí wọ́n ṣe sọ. Ìdí rèé tá a fi gbọ́dọ̀ dá padà, ẹni yìí jù wá lọ. Ẹ̀ẹ̀kejì, bí wọ́n jù wá lọ náà, àpọ́nlé lára ń fẹ́, ara ò fábùkù. Ọ̀rọ̀ yìí ṣé self interest ni, àbáwọn àti Ṣọ̀ún níjànú, àbí wọ́n fẹ́ pọ́n àṣà lé? Tó bá ṣe pé wọ́n fẹ́ pọ́n àṣà lé, ìgbé ọ̀rọ̀ kalẹ̀ wọn totally wrong. Ó wrong. Ẹ̀yin tẹ́ fẹ́ tó nǹkan ṣe, ẹ wá ní fi ìtọ̀ fọ ìgbẹ́, ẹ wá ń fi ìtọ̀ ẹ fi ń fọ ìgbọ̀nsẹ̀ nù, which means tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Mi ìfẹ́ mọ̀ bọ́rọ̀ yẹn ṣe lè dáa tó tí ò bá ti sí àgbékalẹ̀ lọ̀gá ọ̀rọ̀. Tí èèyàn ò bá ti ní àgbékalẹ̀
nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ ó ti wrong. Irú ọ̀rọ̀ yẹn ká wá nítorí pé ọba Ghandi ó tẹríba fún Pastor Adébóyè tó bá ṣe pé ńlẹ fẹ́ sọ ó ní bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀, kì í ṣe pé torí ìyẹn lẹ́sẹ̀ máa sọ pé kì í ṣe ọba mọ́, kì í ṣe pé torí ìyẹn lẹ́sẹ̀ máa sọ pé kò dé adé ẹ̀gún ló dé, kì í ṣe pé torí ìyẹn lẹ́sẹ̀ máa wá dá padà sínú odidi ọba, lẹ́ máa wá dá padà sí oyè ọba ìlú kan. Èyí tá a tún sọ yìí o, àwọn ọmọ Ọ̀yọ́ tó lè jáde o tí wọ́n á lọ máa lè ní mí, I don't bloody care, bàbá wa ò papọ̀ so ẹnu anybody ò gbà láti pè mí lọ́ máa lè, torí ẹni tí ò yá ni lówó tí ò yá ni lásọ kò lè pè ní lárangán. So kò ṣe dìgbà tí n bá tó sọpọ́ọ̀tì pé bóyá kí wá máa rí ẹni tó sọ̀rọ̀ yín sí kí wá máa rí bí pé wọ́n praise Aláàfin Ọ̀yọ́ ni wọ́n sì sọ pé high chief Ṣọ̀ún ní Aláàfin Ọ̀yọ́ kí n wá sọpọ́ọ̀tì wọn. So ìyẹn ló máa fún Aláàfin ní high position. Ayé ti kúrò bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn ìtàn tó lè ba nǹkan jẹ́ yóò bá ẹ lọ stop ẹ̀, yóò bá ẹ lọ stop ẹ̀, kí ló dé fẹ́ fìtàn ba nǹkan jẹ́? Àwọn ìtàn burúkú yìí a dẹ̀ ń kìlọ̀ fún yín, pàápàá jùlọ ẹ̀yin tó ń interview, ẹ̀yin tó ń gbé lọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀yin tó ń gbé lọ sórí rédíò tó ń lọ interview yín. Then èmi rò pé rédíò gangan lófin, ó nírú àwọn ọ̀rọ̀ tó lè máa jáde lórí rédíò, ó nírú ọ̀rọ̀ tó lè máa jáde lórí afẹ́fẹ́. Tẹ́ni tí ẹ bá tiẹ̀ pè tó bá jẹ́ ẹni tí ò mọ òfin tó wà lórí afẹ́fẹ́, ẹni tó sá pè wọ́n ó sàmọ̀rú òfin bẹ́ẹ̀. Then ẹ wá gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹ sì gbé sórí orí móhùnmáwòrán kí gbogbo ayé ó máa wò. Ọ̀rọ̀ yẹn mà kó sí mi lára, ṣùgbọ́n kó tó di wípé èmi gangan fúnra mi màmá ṣe mistake lọ nínú ọ̀rọ̀, ẹ jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n kan bá mi wo ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ títí dópin. Tá a bá wá wò tán èmi á wá sọ ìròrí mi, kálukú náà wá máa bá mi drop tán bá rí sábẹ́ comment ẹ̀. Part 2 fídíò yìí ń bọ̀ lórí nǹkan táwọn èèyàn bá comment, part 2 rẹ̀ ń bọ̀. Ẹ má jẹ́ ká máa tiẹ̀ máa ṣẹ́gi ní wọn lọ́ba l'Ògbómọ̀ṣọ́, gbogbo ẹni mo fi sọ. Kí ló dé ọba wà lórí? Wọn ní ọba ní Ògbómọ̀ṣọ́. Kí ló dé? Èmi ò fẹ́ bẹnu àtẹ́lù ọ pé gbígbé jẹ́mi bẹ̀ wọ́n ló upgrade wọn. Wọn ọ̀dádé l'Ògbómọ̀ṣọ́. Jẹ́mi wọn ló upgrade wọn, upgraded ọba ní ìkíní Ṣọ̀ún. Ṣọ̀ún jẹ́ high chief Aláàfin Ọ̀yọ́ ní Ṣọ̀ún. Ìtàn nìyẹn, kì í ṣe pé yàn ń bẹnu àtẹ́lù pé ó dẹ̀ tí wá ń ṣẹlẹ̀ pẹ̀lú bóyá jẹ́ high chief Aláàfin Ọ̀yọ́ tó. Gbogbo àwọn láti ayé ìgbà Ṣọ̀ún Ògúnlọ́lá, àwọn tó tún jẹ ń bẹ̀, àwọn oníṣẹ̀ṣe ló ní Ògbómọ̀ṣọ́. Ìgbà tó wá di pé wọ́n jẹ́ èèwọ̀ tó wá di pé ààfin ló tún máa sọ̀rọ̀ pé ẹnìkan ń ṣe Islam ẹnìkan ò ṣe Islam yẹn, àwọn ló yé. Ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ ń sìn tó lòun Ghandi yẹn, èmi máa náwó sí báyìí ní mi ò lè dọ̀bálẹ̀ fún. Kí ló dé? Nítorí kì í ṣọba. Báwo? Èèyàn tó kúnlẹ̀ síwájú arákùnrin Ìjẹ̀ṣà yìí, Ìjẹ̀ṣà tó wà lẹ́sprẹ́sì, tẹ́ pé yẹn ló gbádé lé lórí. Adé ẹ̀gún ló dé, kì í ṣadé ọba. Arákùnrin tó lóun ẹ ṣe sùúrù. Adé ọba mà ni wọ́n gbélé wọn lórí ẹ mọ́. Jésù dádé ni. Ìgbà tí yàn ní Jésù lòun ń ṣe. Ẹ má jẹ́ apárọ̀ tọ́ra jẹ́. Ṣé mo wá sórí ètò nítorí mo mọ bẹ́ẹ̀ ń ṣe jẹ́ ni o. Àìmọye àwọn tó pe mí ń dá wọn lóhùn. A máa ń parọ́ gan. Èèyàn fọwọ́ lágbára lójú, ẹnìkan lọ bá ọba ní Ìsẹ́yìn, ó lọ bá ọba nínú ààfin ẹ̀, Yorùbá lápẹ́rẹ́ wa o, ó ní ìmáàmù ní bàbá ọba, ká nígbà wá ṣe níṣẹ́ lóògbé tó yẹn padà délé ẹ̀, kò ní mórí délé, ní tó ṣe wá ti pọ̀ jù. Ẹnìkan náà lóun jọba nílùú Ìwó, Rashidi, ó jọba níbẹ̀ yẹn, ó dẹ̀ ní gbogbo nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe o, ẹni tó tọ́nà wọlé, ó ní gbogbo nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe o, ìranu ní kọjọ́ òòṣà, àwọn òfẹ́ rí wọn, ẹni tó bá gbẹ́bọ kí ẹni kan kó fún kó máa kó jẹ́, kíní kan ti di ẹ́míà, ó múra bíi kíní, kò lẹ́sẹ̀ tó pe àkíyèsí sí, gbọ́dọ̀ pé nǹkan kan ti ń ṣe. Ẹ rí ní kíní lórí mo wò gbangba báyìí ni, ẹ wo YouTube yín, Adébóyè ń ṣe ìsọjí ní Express, àwọn ọba aládé wọ́n múrù kẹrẹ, wọ́n dẹ̀ ń jó, ọba ń preach, ó lóun ń kó àbí kí ni ìyẹn ń pè rẹ̀.
wọ́n ti bà nǹkan jẹ́ jù. Ẹ wá gbẹ́gbẹ́ ṣé tipátipá náà fi ń jọba ni? Tipátipá ni ìgbà tó bẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ Aláàfin yìí nísìnyí. Àwọn tí wọ́n fẹ́ jẹ ọba nígbà ti Aláàfin wọ́n máa pọ̀, àwọn ọmọ òye máa pọ̀. Ẹni tó bá ń kú òní ṣẹ̀ṣẹ̀ ṣe kó má jọba. Kí ló ń wá ń bẹ̀? Irú Aláàfin tán ṣe èèyàn nísìnyí. Wọ́n ní ọmọ ọdún 17. Àbígbẹ̀yìn ìyá mi pẹ̀lú ẹ̀ ló máa ná afẹ́ jẹ ẹgbẹ́, ṣùgbọ́n tí tó bá ti jẹ Aláàfin ó ti di bàbá irú èmi tẹ́ pé tí mo jù lọ dáadáa á gbàdọ̀bálẹ̀ mi tí nǹkan kò ní ṣẹlẹ̀. Aláyélúwà tó wà ní Ifẹ̀, kábíyèsí Ògúnwùsì, àbúrò bá secondary last born àpẹẹlẹ náà jọ jẹgbẹ́, ṣùgbọ́n ọba náà máa pé mo láti dọ̀bálẹ̀ fún nítorí pé ó jẹ́ Yorùbá. Wàá gbàdọ̀bálẹ̀ mi, wàá tún wá rí mi fín. Ìyìn tí mo ní ìyìn tó jẹ́ kó gbàdọ̀bálẹ̀ mi wo ò ní ṣe é nítorí pé odò òòṣà ni mo fi ń dọ̀bálẹ̀ fún ẹ. Ó wá níyẹn oníyẹn ò wúlò mọ́. Màá gbá ẹ létí tó bá kọjá yẹ. Tó bá ní tó jẹ́ ká fi ọ̀wọ̀ fún ẹ yẹn pé kò dáa mọ́. Òòlè òyìnbá ní you cannot appropriate and reprobate at the same time. Wọ́n àjọ ṣàká jẹ́ ọ̀ṣàká. Táwọn àjọ òṣòkò jẹ́ òṣòkò. Ẹ má jẹ́ máa bá wọn sọ̀rọ̀ pé wọ́n ń ṣe ọba kan ń ṣẹ̀sìn ọba kan. Ọba ò lẹ́sìn kan lẹ́yìn ẹ̀sìn ìlú. Kóyìnbó tó gbé játijàti tó ń ṣe dé. Kò sí tó ń jẹ́ ẹ̀sìn. Ẹ̀sìn tí ìlú bá ní. Ẹ̀sìn tí ìlú bá ní gbogbo ìlú ń ṣe. Lọ́ba fi ń ba lórí nǹkan gbogbo. Kì í ṣe pé ẹnìkan ní ẹyin tèmi ṣe rèé mi ò ṣe ń tẹ̀yìn ṣe. Tọ́ba náà ń ṣèdè. Ìṣèdè kì í ṣe pé nítorí gbogbo nǹkan tó dàrú yìí pé ọba ni mí ṣùgbọ́n ọba ni mí in Jesus name. Ọba ni mí Muhammadu Rasulillah. Ọba ní kẹ́ ó lè ní ẹ. Kí ló wá ó lè ní ẹ? Ó fẹ́ máa ta lè onílẹ̀ ní kí ló wá débẹ̀ fún? Òun agbára náà fi ń mọ ọba ni. Àbírù kẹrẹ nìkan. Kí wàá wọn fi mọ ọba? Ó pọ̀. Nítorí fi ń mọ ọba kì í ṣadé nìkan. Tẹ bá rí ọba ẹ mọ̀ pé ẹ rí ọba. Ẹ mọ̀ pé ẹ rí ọba. Bàbá Aláàfin Adéyẹmí. Àlọ́ olórúkọ bàbá tó ṣẹ̀ kú Àtàndá Lámídì. Wọ́n pè mí nígbà tí mo wà pẹ̀lú Akérédolú. Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹjọ́ ọba kan sùn ní Ondo State. Lọ́ọ̀yà kan Waheed Lawal tó jẹ́ lọ́ọ̀yà wọn. Òun ló ní kán pè mí pé màá rí Akétì tètè bá sọ̀rọ̀. Wọ́n ní ọba yẹn ó lọ ń fi ọba jẹ ní US. Ẹnìkan wá jẹ kíníkan of New Jersey, kíníkan of New York, kíníkan like wọ́n fi ẹjọ́ ọba yẹn sùn. Nítorí bàbá ti kú sí kí má lọ dárúkọ ọba yẹn kó má dàbí pé irọ́ náà pamọ́ mi. Wọ́n ní ìtàn máa ṣe pé Aláàfin làwọn o. Pé àwọn ọmọ gbogbo bọ́ yín ṣe pé kí ni bẹ́ẹ̀ àwọn òṣòṣèlú pẹ̀lú ẹ̀ o pé ǹjọ́ táwọn bá tún rí tí lára àwọn tí wọ́n náà fi jẹ ọba yẹn táwọn bá rí adé lórí wọn níbikíbi nílẹ̀ Yorùbá àwọn máa ní kàn já pankẹ́rẹ́ fún wọn ni o. Pé àwọn máa ní kàn já pankẹ́rẹ́ fún wọn ni o. Pé kí gómìnà kó má bàa di pé á di nǹkan jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kó wá ní ìtòrú òun Imperial Majesty. Àwọn ọba tó lọ dádé fún adé tí ilẹ̀ Yorùbá ò mọ̀. Èmi ò rìkọ́dù ọ̀rọ̀ tí àgbàlagbà bá sọ wọ́n sẹ́ndì dọ́kúmẹ̀ntì mi wà láàfin through courier tọ́ni kì í fún gómìnà ó wà lọ́mìdì sí. Tinú bí wọn gbọ́ pé àwọn máa ná ní o pé n tó ń jẹ́ adé pé adé táwọn àwọn òǹdé káàkiri fìlà nìkan làwọn máa ń wọ̀ o. Pé ẹ̀kọ̀ọ̀kan níjọ́ tó ti dé àwọn ládé táwọn máa jáde pé adé yẹn ọmọ Ọ̀yọ́ tó dé lórí àwọn míì á ti dàgbà. Fìlà la máa ń rí. Pé á ti dàgbà. Òun adé yẹn làwọn èèyàn ń dé lọ jẹ jollof rice káàkiri yìí. Òun náà lọ fi ń ṣe bí ìyàwó táwọn èèyàn ti ń sọ dọ́là káàkiri yìí. Adé yẹn lẹ́nìkan sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fún yín pé nítorí òun imam. Ẹnìkan ní Adébóyè ó ní pásítọ̀ ju olórí ẹbí yín lọ. Òun kẹ̀dẹ̀ gẹ́gẹ́ bíi GO general ó ju gbogbo ajé lọ pé kán bẹ́ẹ̀ náà òun gbogbo ọ̀nà ọmọ tó ń ṣe ó lè ní gbogbo wọn fẹ́ ṣe. Yín tó fẹ́ ṣe ni pé kán dalẹ̀ wa rú. Àjàsẹ́sìn rí ilẹ̀ Yorùbá. Àjàsẹ́ ìgbà tó bí àwa sí Èkó bẹ́ẹ̀ kò ṣe ṣe pé ó ń ṣe ọ̀làjú yẹn tó bá náà ń ṣe Christmas kò sẹ́ tó ń so oúnjẹ ńlẹ̀ o àmàkiri yóò ní. Tó bá náà ń ṣe ọdún Iléyá ojú àná yìí máa pẹ́ràn tó má láti yídì
ojú àná yìí máa sún mo ṣe ń sún là ń ya jẹ nǹkan bẹ́ẹ̀ wọ́n wá darin wa rún sí wọ́n bẹ̀rẹ̀ sí jà fún kínní ẹ jáde nínú Ìbàdàn wa yìí wọ́n á ní ẹ má bínú ẹ jẹ́ sáré sọ 2 minutes wọ́n á níyẹn ẹlẹ́hàá ó yẹ kẹ́lẹ́ àá jókòó lé ní ẹlẹ́hàá ń kiri ọjà ẹlẹ́hàá ń fún express ẹlẹ́hàá ń fún express ọmọ secondary school ti ń ṣe ẹ̀há adẹ̀ǹgbà aláàdì kojú ara wa láìpẹ́. ok ẹ ṣe gan ọmọwé Festus Adédayọ̀ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí lórí àwọn àṣìṣe tá a ti ṣe ṣùgbọ́n torí ẹ̀ la fi wà láyé àtúnṣe ṣe pọ̀ rẹpẹtẹ kí n tó béèrè ní ìlú Ọ̀yọ́ Aláàfin tá a wà yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan wà tá à ń pè ní aláhoro àwọn tá à ń pè ní aláhoro yẹn àwọn ìdílé tó jẹ́ wípé ní ìdílé wọn yẹn náà ìlú ni wọ́n ṣùgbọ́n tí wọ́n gbà fún Aláàfin bí akéètàn nísìn alákéètàn ó tó lè jọba ṣùgbọ́n gbogbo wọn ti gba olóyè àgbà wa ni wọ́n lọ́yọ̀ báyìí àrí alápàpàrà mẹ́mbẹ̀ ìṣẹ̀kẹ̀ ìdódẹ ìṣókùn òjòǹgbòdú gúdùgbò ìsàlẹ̀ Ọ̀yọ́ táwọn ń pera wọn ní ọlọ́jà àgọ́ ọ̀jà jàbàtà àwọn aláhoro 9 nìyẹn wọ́n máa ń ṣèwádìí lábẹ́nu pé ipò wo ni wọ́n wà lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin ibi táwọn tẹ̀lé ìwádìí tí mo ṣe fi hàn yí pé gbogbo wọn yìí ni wọ́n fọwọ́ sí ìyànsípò ọba tuntun pé ìlànà tó tọ́ òun ni wọ́n fi tọ̀ bàbá sì ń sọ pé àwọn tó nílùú àwọn aláhoro yìí gangan ni wọ́n ní ìlú yẹn kí lọ́nà àbáyọ lórí àṣà tí ń parun tàbí eléyìí tá à ń tẹ̀ lójú mọ́lẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ èyí tó tọ́ yàtọ̀ sí èyí tí ò tọ́ mọ́. ṣe rí àwọn tí wọ́n kó wa lẹ́rú àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n kó wa lẹ́rú nǹkan tó ń ṣe ó yé wọn o wọ́n dẹ̀ máa ń sọ pé tẹ́ ẹ bá ti gba àṣà lọ́wọ́ èèyàn tẹ́ ẹ gba èdè wọn tẹ́ ẹ gba ẹ̀sìn wọn ẹ ti já wọn sí hòhò àwọn aláwọ̀ funfun gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa o ẹ rí ẹgbọ́rọ̀ tí mo sọ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí bàbá Ṣìyàn Bọ́lá Ládìgbò kéèyàn tó sọ pé èmi gangan Ọlọ́run ni mí wọn láti jẹ́ pé ó rí pé òun ní gbogbo agbára Yorùbá lọ́wọ́ kì í ṣe irú àwọn ọba tí àwọn bandits ń gbé ṣé ẹ pé ọ̀rọ̀ tí mo sọ ní ẹ̀ẹ̀kan tí mo sọ pé nǹkan ti yan nílẹ̀ Yorùbá o nǹkan sì ti ṣe wá gan ó ní gbogbo àwọn tí wọ́n sọ pé ẹ̀sìn ọba ń lọ vigil ìjọ kan mo wo fídíò kan ọba kan ní ó ní assistant assistant pastor ọba assistant pastor ọba pastor assistant pastor bó ọba assistant pastor doctor bọlẹ tó ti gbọ́ yìí. èmi mo gbọ́ ni redeemed ni ọba yẹn ló ti ni wọ́n ti interview ẹ̀ ọba pastor tó ní èmi ọba assistant pastor lágbájá àwọn Yorùbá náà dẹ̀ máa ń sọ pé ẹni tí ò bá lè wẹ̀ kó má torí tọ́ arábodò téèyàn bá fẹ́ bí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ṣe sọ lẹ́ẹ̀kan tẹ́ bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká ẹjọ́ Ṣáká tẹ́ bá fẹ́ jẹ́ Òṣòkò ẹjọ́ Òṣòkò ìwọ ni Ọ̀ṣáká lá Òṣòkò lò tó o bá fẹ́ ṣe ẹ̀sìn wa tó o fẹ́ ṣe àṣà wa tó jẹ́ pé you are a modernist to the core kí ló wá débi ìpàǹjọba wọn ò sọ pé modern ruler wọn ní traditional ruler ó mì pé ìwọ ni gbogbo àwọn à ń sin Ṣàngó ẹ mọ̀ pé Aláàfin Ṣàngó ní Ṣàngó ilé ń pè l'Aláàfin bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bọ Ọya Aláàfin wà ńbẹ̀ wọ́n fẹ́ kí wọ́n wá níwọ̀ olórí ẹlẹ́sìn mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe sọ nǹkan bẹ̀rẹ̀ sí wọ́ wá tí ò bá kí ń ṣe pé bàbá kí lórúkọ bàbá tó take over from Aláàfin Adéníran àwọn náà Gbádégẹṣin àti bàbá Aláàfin tá a bá bára wa sọ̀rọ̀ bó ṣe yẹ ká bára wa sọ̀rọ̀ lórí Aláàfin Adéníran ni nǹkan ti wọ́ wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ni because Aláàfin
Adéníran Alhaji ni wọ́n ń pè wọ́n Alhaji Aláàfin. He went to Mecca ní 1945 nínú ìtàn tá a kà àwọn ìjọba gan ò fẹ́ fún lówó ó ní dandan ó lò bí ọjọ́ 11 àbọ̀jọ́ 12 ló lò tó fi lọ and olórí ẹlẹ́sìn mùsùlùmí ni kò sẹ́ni tí ń pè láláàfin. Ó wà lára àwọn petitions tí wọ́n kọ against tí wọ́n fi yọ ọmọ bàbá Adéníran. wọ́n fi yọ dànù. A tún gbọ́dọ̀ wá padà sí pé ọba kan wàá máa lọ sí ṣọ́ọ̀ṣì wàá máa sọ pé ó dijọ́ mélòó tẹ́ ẹ rí Aláàfin Adéyẹmí ẹ rí wọn ní kán lọ máa kún bí tán ti ń kírun. Wọ́n mọ̀ kírun nínú ilé o nínú ìyẹ̀wù o ṣùgbọ́n ká wá rí gbígbà tó jẹ́ pé ẹgbẹ́ ń pẹ̀rẹ̀ àṣà because àwa náà ní ẹ̀sìn tiwa aláṣà tiwa a ní bá ṣe ń ṣe and ọba àwọn ẹrù wọn ní gbàmígbàmí ò yẹ àgbà kò yẹ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò báyìí àwọn bàbá wa àwọn ọba wa ló yẹ ká lọ bá ó yẹ bá gbẹ́bọ ṣé ká ẹbọ ni ká rú ni àbí ká ṣètùtù àwọn ilé ìgan wọn ò mètùtù nígbà tó jẹ́ pọ̀ bá mú gbó ọba credit card ọba mú gbó ọba àwọn ọba tá a ní ara nǹkan tí mo sọ pé nǹkan ti ṣe wá ní Yorùbá land àwọn ọba tá a ní nísìn tẹ́ ẹ bá fẹ́ ṣe ìkómọ ẹ kàn pé ọba wọn fún ẹ san appearance fee ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ pé mo parọ́ appearance fee fọba ẹ san owó wọn pa lápè yín pé iye báyìí lẹ́sàn fún kábíyèsí o ẹ rè pò sí mọ́tò kábíyèsí fún kábíyèsí láti wá sí ìkómọ ọmọ yín àbí Davido fẹ́ ṣe ìkómọ ó fẹ́ ṣe naming ceremony ọba lọ́bẹ̀ yóò mu tí yóò mu whisky. mo pe ẹnìkan pè mí professor kan ni tó gbajúgbajà mi ò fẹ́ dárúkọ wọn tó ń gbé òkè òkun wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n nígbà táwọn ń ṣe nǹkan lọ́ba kan wá wọn ló mọtí yó wọ́n láwọn láti pe àwọn káwọn èèyàn kan máa wọ́n rọ́ọ̀nì ring landing káwọn èèyàn máa rí wọ́n ló mọtí yó tó bẹ̀rẹ̀ sí ṣíṣe ṣọ́ọ̀bà nìyẹn. mo rò pé ti gbọ́ ẹ má bínú possibility wà kí n máa play back ṣùgbọ́n gbogbo ohun tó ń sọ yẹn ó ti sink sínú ọpọlọ tèmi tí má ti wá yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́yìn náà wàá máa fi làákà ìbá mi lọ. àkọ́kọ́ ń bẹ̀ tá bá wo fírémù ọ̀rọ̀ ẹni yìí ó fẹ́ pọ́n ọba aládé lé ó fẹ́ pọ́n àṣà alẹ̀ Yorùbá lé ó fẹ́ pọ́n ìṣẹ̀ṣe lé ó wá ń fi ìtọ̀ ó wá fi ń fọ ìgbẹ́. The reason is this tí mo sọ pé ó fẹ́ pọ́n lérè ẹ rí i pé wọ́n make mention bì kan pé kí àáfàá kan kó lọ síwájú ọba Àṣẹ̀yìn kó máa sọ fún wípé àáfàá ni bàbá ọba ó ní nílẹ̀ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kí irú àáfàá bẹ́ẹ̀ ṣó yẹ kó fara rí lọ. ọ̀rọ̀ méjì ni màá sáré clear méjèèjì. àkọ́kọ́ ni wípé mo kọ́kọ́ fẹ́ mú dá yín lójú pé ẹni yìí fẹ́ pọ́n ọba aládé lé ni o ẹni yìí fẹ́ pọ́n ìṣẹ̀ṣe lé ni o àgbékalẹ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìkan lórùn. ẹ má bínú o pọ́kọ́lọ́ tèmi ṣe gbé ni mo ṣe ń sọ o wọ́n dẹ̀ ní àgbà àkàní máa rókù kànlẹ̀ tí máa tàn pa. ìwọ tó fẹ́ correct nǹkan tó fẹ́ ṣe àtúnṣe lórí ipò tí ọba aládé wà tó fẹ́ ṣe àtúnṣe lórí ipò tí ilẹ̀ Yorùbá wà àti àṣà Yorùbá ọ̀nà wo ló fẹ́ gbàgbé kalẹ̀ táwọn tó fẹ́ sọ̀rọ̀ fún tí ó fi yé wọn kì í ṣe ọ̀nà kó o sọ̀rọ̀ àbùkù. ọ̀rọ̀ àbùkù ní ilẹ̀ sọ fún ọba Ṣọ̀ún mo dẹ̀ sọ ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ mo ní tíyàn bá tara àárẹ̀ rẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n. níjọ́ tí ọba Ṣọ̀ún tó ti forí tó ti tẹríba fún Adébóyè kò sẹ́ni kankan tó mọ̀ wàhálà tí ń bẹ láàrin ọba Ṣọ̀ún àti ìmáàmù Tọ́líàt ń ló jẹ́ kékeré yẹn fẹ̀dí síta. tínú bá ń bí ẹ̀dá tó bá bínú tó bá ju ọmọ rẹ̀ sínú ẹ̀rùn kó rántí pé inú òun padà bọ̀ wá rọ̀ tóun á bá ẹ lọ gbé ọmọ yẹn padà nínú ẹ̀rùn tínú tiẹ̀ bá rọ̀ tínú ẹ̀rùn ò bá rọ̀ ńkọ́ ibo lorúkọ máa já sí. ìní Yorùbá fi máa sọ pé tá a bá tara alé ẹni lọ́pọ̀ àní ríra lọ́wọ́n mọ́ kíyàn máa jẹ́ ti gbogbo Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀ kó wá máa jẹ́ ti ìmáàmù Tọ́líàt
torí pé lójú ìjà àwọn nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ ẹ ti sọ táwọn èèyàn ti mú dání tó ṣe pé ó difficult láti tún ṣe. Tó bá tún wù ọ́ pè mí lọ́mọ àlè mùsùlùmí ẹnu rẹ̀ tún gbà ní ìsọmọ Saudi ní ìsìnrán ànábì. Mo mọ̀ pé Ọlọ́run ló ṣẹ̀dá mi, that is me. Ìyá àti bàbá mi nìkan ìlẹ́nu wọn gbà láti pè mí lọ́mọ àlè. Àwọn méjèèjì ti kú, so mo ti bọ́nu ọmọ àlè gbàgbé òṣì. Mi ì lè torí pé Ìmáàmù Tọ́lẹ̀ àti jẹ́ olólùfẹ́ mi kí n má sọ òdodo ọ̀rọ̀. Òdodo ọ̀rọ̀ lèmi ń tẹ̀lé, mi ì tẹ̀lé fẹ́nu, mi ì tẹ̀lé mo nífẹ̀ẹ́ lágbájá. So a fèdí ara wa síta, àwa jẹ́ kí n sì máa pé bọ̀. Ẹ̀sìn yẹn lé ní. Ẹlẹ́lẹ̀kejì, 2 point mo ní mo fẹ́ kí o kọ́kọ́ yọ. Bàbá yìí ń sọ wípé torí pé Pastor Adébóyè ó lọ tẹríba fún ọkùnrin ará Ìjẹ̀ṣà kan tó wà l'Express. Ìnínú. Ẹ̀kejì wọn á ní àáfàá kan lọ sí ọ̀dọ̀ imam, àáfàá kan lọ sí ọ̀dọ̀ ọba Aṣẹ́yìn. Ó wá ń sọ fún pé àáfàá ni bàbá ọba. Nílé tó jẹ́ pé gbogbo wa mọ̀ wípé nílé Ọ̀yọ́ tiwa yìí ó kọ́kọ́ mọ̀, mi ì tí ì gbọ́ rí pé ọba kan jẹ oníbàbà. Ọba tó bá jẹ tó ní bàbá wọn àti bàbá ẹ̀kọ́ ni wọ́n jọ mọ́ gbé nù. Torí tí bàbá ẹ̀ bá fojú kan yóò dọ̀bálẹ̀ fún mi. Níbi tí Ọlọ́run pọ́n ọba lédè, gbogbo ẹ̀sìn ló sì pọ́n ọba lé. Wọ́n wá nígbà wáṣẹ̀ pé tí èèyàn bá dánwò kò ní fara rí lọ. Ọ̀rọ̀ yìí ti jáde láìpẹ́ yìí tó lógun dúdú fi bú Aláàfin Ọ̀yọ́. Ní tí mo fẹ́ sọ yìí, tó bá wù yín kẹ́ ẹ gbọ́ o, tó bá wù yín kẹ́ ẹ má gbọ́, tó bá wù yín kẹ́ ẹ gbà, tó bá wù yín kẹ́ ẹ má gbà. Aláàfin Ọ̀yọ́ mọ ipò rẹ̀. Kábíyèsí Ọọ̀ni Ìrìṣà mọ ipò rẹ̀. Kálukú mọ ààyè ara wọn. Wọ́n mọ ibi táwọn ti kanra, wọ́n mọ ibi táwọn ti jìnnà, wọ́n sì mẹ́ni tó jura wọn lọ láàrin ara wọn. Àpèrè yẹn wọ́n sì mọ bápèrè yẹn ṣe jura wọn lọ. Mo ti sọ fún yín láìmọye ìgbà pé family house Aláàfin Ọ̀yọ́ ní Ifẹ̀, ibi tọ́mọ Ọ̀yọ́ kankan gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sí. New site Ifẹ̀ ní Ọ̀yọ́ o, onílé gíláàsì ò sì ní lẹ́kọ̀ọ́ mọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo iyì tó kù lára ọba aládé nílẹ̀ Yorùbá lónìí yìí, Aláàfin Ọ̀yọ́ ló bíòdì ẹ̀. Ẹ sọ pé kí n sáwò, èmi ò ń sàsọdùn torí kí n lè pọ́n bàálù mi lé. Ó wà nínú tọkùnrin yìí sọ, ó sì wà nínú tó lógun dúdú tó fi sọ̀rọ̀ sí Aláàfin láìpẹ́ lórí ọ̀rọ̀ Bọ̀dé Thomas. Bọ̀dé Thomas, ìgbàgbọ́ ilẹ̀ Yorùbá ni pé kò sí nǹkan kan tí wọ́n lè gbé wá. Ọba lolórí wa, ọba làgbà wa, ọba ní pàṣẹ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gbà tí òyìnbó tí wọ́n fi ọ̀làjú tí wọ́n fi da ojú àṣà wa délẹ̀, wọ́n wá gbé odidi ọba aládé wọ́n gbé sábẹ́ local government. Now Bọ̀dé Thomas wá tayọ ààyè rẹ̀ sáláàfin Aláàfin ìjẹta àbíjẹrin, ọwọ́ á ní kọ́ mọ́ gbó lọ bí ajá. Ibi ni wọ́n sì pàǹpà tí wọ́n fi wọ Aláàfin ọ̀hún sálọ. Ó di tá a fi ń bu lónìí, gbogbo nǹkan tí wọ́n sì fi ń gbé yìí fọ̀bànù. Èmi ò pé n tó ṣe dáa o, èmi ò sì pé n tó ṣe ọ̀dà. Ṣùgbọ́n tó bá wà tí ò ní ẹ̀rù, tí ò ní ọ̀pá àbẹ̀rù, tí ò ní ọ̀pá àbániwí, ó di dandan wọn ò fojú ọba aládé gbolẹ̀. Torí tá a bá ronú dáadáa nínú ọ̀rọ̀ tọkùnrin yẹn sọ, ó ní sọ́ba alẹ̀ Yorùbá ló yẹ kí bandit ó máa gbé. Ṣùgbọ́n sọ pé ẹ̀sìn ọ̀làjú, ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni ló dé tí wọ́n sọ ọba di kékeré. Ṣé ẹ ti rí wípé kì í ṣe pé ó mìnẹ̀ láti sọ̀rọ̀ àbùkù, mi ì dífẹ́ǹdì wọn o, kì í ṣe pé ó mìnẹ̀ láti sọ̀rọ̀ àbùkù sáwọn ọba aládé. Bàbá yẹn fẹ́ defend the case, but frame wọn, starting wọn ni lórí ó wọ́ gan. Ọ̀yọ́ Aláàfin yìí náà ni o, ìní ayaba kan ló ti ní kábíyèsí ṣé pé jù báyìí náà lọ, tí gbogbo ìlú ń pọn yín lé, tí ń pariwo yín lọ́tún pariwo rẹ̀ lósì. Ó sì ní wọ́n gbórí bàbá ẹ̀ wá torí ìyá ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn àṣìlò agbára yìí ó kó nǹkan tó yìnbó tó fi reduce agbára ọba.
ṣùgbọ́n téèyàn ò bá ní mọ́tọ̀ mi èèyàn gbọ́dọ̀ ní mọ́rì mi fín nínú ayé. Kò sóògùn mọ́ lónìí àmọ́ lọ́ọ̀yà wa ó lójú ẹnìkan tó jẹ́ èèyàn pàtàkì láyé tí ò ní ní lọ́ọ̀yà. Ẹ̀yin ọba aládé, àwọn tí wọ́n bá ń bu ẹnu àtẹ́lù yìí, báwo la ti fẹ́ rọ́nà mọ́ bá yín wí? Ọ̀nà wo ni kálukú ń gbà jọba? Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ń sọ wípé àbọ̀nà tí Ifá ń gbà mú àwọn ọba yìí tó yẹ pé ọba ìlú òyìnbó ni Ifá ń lọ mú wá. Mo ráwọn kan jó ní tí wọ́n ka ọba bíi 10 àbí 9 nílẹ̀ Yorùbá yìí tó yẹ pé kò sẹ́ni kankan tí ń gbé ilé nínú wọn. Ọba Amẹ́ríkà, ọba US, ọba UK ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá a ní. Kán wá mọ́ba wá láti UK, kán mọ́ba wá láti US, ìyẹn ò ní kọ́ba yẹn mọ̀ máa sá. Ṣùgbọ́n torí wípé tẹ́ ẹ bá fẹ́ introduce àṣà sáwọn ọba yìí, ẹ ń fi ìṣẹ̀ṣe kún fún wọn. Kálukú ló dẹ̀ ní religion tiẹ̀, ṣùgbọ́n só yẹ kí religion tẹ́ ẹ níyẹn só yẹ kó pa àṣà lára. Tẹ́ ẹ bá ní ṣe léégún, ẹ ní ṣe léégún. Tẹ́ ẹ bá ní ṣorò, ẹ ní ṣorò. Ẹ ní ṣe olóró ní omi ní kẹ́ ẹ má ṣorò ọba o. Ṣùgbọ́n tó o bá ti mọ̀ pé o ò ní ṣorò ọba gẹ́gẹ́ bí ìrìn àjò tó bá ilẹ̀ Yorùbá ń rìn, ó bẹ́tà kó o má jọba. Ara yín lè kòdodo ọ̀rọ̀ o. Ara yín ó lè kòdodo ọ̀rọ̀. Tó o bá wá dé ipò tán, ipò ò ní kó o mọ́ ṣẹ̀sìn rẹ o. Ipò ò sì ní kó o yẹ̀yẹ́ àwọn ẹ̀sìn tí kì í ṣe tiẹ̀ torí pé o jọba lórí wọn. O sì bá wọn bẹ́sìn wọn ń bẹ̀ ni. O ò láṣẹ láti sọ pé ká má sí ẹ̀sìn wọn. Tìyẹ ni pé o ò ní bá wọn sí ẹ̀sìn yẹn. Ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọba ìlú o gbọ́dọ̀ ọ̀nà wọn. I thank God ẹnìyẹn sọ̀rọ̀. Ó ní ẹ̀sìn ti wọ Ọ̀yọ́, ó ti da Ọ̀yọ́ rú láti ayé Aláàfin Adéran, Alhaji Adéran. Nítòótọ́ àti lódodo ẹnìyẹn rí Ọ̀yọ́ tán dáadáa, ẹni tó sọ̀rọ̀ Ọ̀yọ́ yẹn. Torí pé ìtàn tí wọ́n bá ń sọ̀tàn Aláàfin Adéníran, Alhaji Adéran náà máa ń sábà gbé wọn. Kódà wọ́n máa tọ́ka sí mọ́ṣáláṣí kan pé Alhaji Adéran ló kọ́. Pé Alhaji Adéran wá jẹ́ Mùsùlùmí kò sọ pé kásá Ọ̀yọ́ mọ́ exist, àṣà Ọ̀yọ́ exist. Ẹnìyẹn tó sọ débì kan pé Aláàfin tàná Kábíyèsí Adéyẹmí Àtàndá wípé ẹ lè rí ibi títí ń kírun. Irọ́ ni o. Aláàfin ń kírun o. Èmi ò mọ gbogbo òrun o, ṣùgbọ́n mo mọ ìrun Jimaat, mo sì mọ ìrun Yídì. Torí Aláàfin làwa fi máa ń lọ Yídì nígbà tá a kéré. Aláàfin ó kì í Yídì báyìí ẹ̀yìn rẹ̀ ní ìdùnsí bí mo ṣe kéré tó yìí. Wọ́n tẹ̀mí lẹ́nu mọ́lẹ̀, tẹ̀mí lórí mọ́lẹ̀, ẹ̀yìn rẹ̀ ní ìdùnsí. A sì bá Aláàfin rìn láti Yídì, a bá rìn délé dáàfin kálukú tó máa gbalé ẹ̀ lọ. Central Mosque Ọjà sì l'Aláàfin tí máa kí jímọ̀. Ó tó di pé Aláàfin àti ìmáàmù àná kan tó ní gbólóhùn aṣọ. Alhaji Muyideen ló wá parí ìjà t'Aláàfin kí jímọ̀ padà. Ẹjọ́ kan yẹn hàn sí mi. Ṣùgbọ́n tí ò jẹ́ kí wọ́n rí Aláàfin nírí wípé ó gbé ẹ̀sìn Islam lérí ni wípé Aláàfin ń ṣe culture, not ìṣẹ̀ṣe. Aláàfin ń ṣe culture. Ó wá ń gba àwọn oníṣẹ̀ṣe láyè láti ṣe tiwọn láàyè wọn gẹ́gẹ́ bí ọba tó bá lórí wọn. Torí pé ó mẹ́tò, ó sì mẹ́tọ̀. Mo ti sọ sínú fídíò mi kan rí nígbà tó rò fẹ́ jáde táwọn àfáà lọ takú ká mọ́sálásí jímọ̀. Aláàfin bẹnu ẹni tó líìdì tí wọ́n lọ lé àwọn àfáà kúrò ńbẹ̀ pé ẹ jẹ́ kálukú ṣe tiẹ̀. Aláàfin farasin sínú Islam torí pé Mùsùlùmí ni. Ó gbé sójú pé Islam lòun ń ṣe. Kò sì yọ Abdulhamid kúrò ní orúkọ ẹ̀. Èyí tó dá ágímẹ́ǹtì lẹ̀ pé wọ́n sin lánà Mùsùlùmí, wọ́n sin ní lánà ẹlẹ́bọ. Àárín wọn àtọyọ̀ nìyẹn gbòkú sí. Kò sẹ́ni kankan tó lè dá mọ́. Bọ̀ mo rọ gbogbo àwa ọ̀jọ̀gbọ́n, gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀, pàápàá jùlọ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò yẹ ká máa sọ. Àwọn ọ̀rọ̀ kan bẹ tí ó pé tá a bá tiẹ̀ ṣe mistake tá a bá sọ, kò yẹ ká sọ di tọrọ fọ́nkálẹ̀, kò yẹ ká sọ di tí ó fọ́nká.
ẹ mọ̀ já sọ di tí ó fọ́n ká ẹ jẹ́ kí n fi àṣírí kan hàn yín o tẹ́ ẹ mọ̀ nípa Ọ̀yọ́ Aláàfin tá a wà yìí àṣírí kan wà ń bẹ tẹ́ ẹ mọ̀ sẹ́ẹ̀rí tó bá ti di ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ máa ń panú pọ̀ o èmi ò mọ̀ tìlú mi o Ọ̀yọ́ máa ń panú pọ̀ débi pé á jà débi pé àwọn èèyàn fẹ́ lè máa lẹ̀ wá lóko tó bá ti di ọ̀rọ̀ ọba ìlú wa Ọ̀yọ́ ni wọ́n ti máa ń pa òwe yẹn pé tìlú bá dá méjì tọba lèmi ó ṣe torí pé ọba wa náà ò ní í ṣèṣekúṣe ó láwọn kan tí wọn ò ṣe ìdánilẹ́kọ̀ọ́ fọba ó láwọn kan tí wọn ò rọ ìtàn fọba inú ìtàn tí wọn bá ń rọ fọba lọ́yọ̀ọ́ gbogbo àwọn ara àwọn tí ń jẹ́ orò ọba nù inú ìtàn tí wọn bá ń rọ fọba lọ́yọ̀ọ́ ni wọn ò ti máa rán ọba létí pé kò gbọdọ̀ rán ró páwọn ìtàn kan bẹ tí ò gbọdọ̀ padà bẹ tí ò gbọdọ̀ fi hùwà ìdínú àwọn kan sì ń bẹ inú mi dùn pé Aláàfin sọ àwọn ìtàn kan lẹ̀ kó tó lọ ó ní ìlú tá à ń rí yẹn ó ní ìlú ní ti ń sọ ó ní ìlú ní ó sọ fọba táìmù tọ́ba ó jì ìlú ní ó sọ fọba ibi tí ò ti yẹ kọ́ba ó jókòó ìlú ní ó sọ fọba tọ́ba bá ti ń pẹ́ lóde ìlú ní ó sọ fọba tọ́ba fẹ́ ṣe mistake láti jẹun níbì kan ẹ lo Ọ̀yọ́ ló ní àṣà ẹ gbàgbé agbédání ni adẹ̀ ń tẹ̀lé every time every day dẹ̀ lọ́yọ́ ń practice àṣà mi sọ pé lómi ò lásà bọ́ mo rọ àwa ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kàn yín èmi ò gbé lẹ́yìn imam mi ò dẹ̀ gbé lẹ́yìn ọba Ghandi because àmì èèyàn ló pè mí lórí fídíò tí mo ṣe láìpẹ́ ipe mo ń sọ̀rọ̀ fẹ́nu nítorí pé mo jẹ́ mùsùlùmí ìgbà tí mo rí ibi tí ọba Imam Toliat tí wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ ọba Ghandi so mo reasons sí tọrọ àforíjì wọn yẹn ibi tí mo bá ríran dé nínú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ni màá sọ mọ́ mi ní sọ àsọjáàmù tẹ́ bá ní ìmáàmù ń sọ Imam Toliat tẹ́ bá ní kì í sọmọ ilé alára mi ilẹ̀ evidence tí mo fẹ́ proof tí mo fẹ́ fi sọ fún yín pé kì í sọmọ ilé alára ẹ̀yin lẹ ní evidence lọ́wọ́ ẹ̀yin lẹ dẹ̀ mọ̀ bí lànà òfin lẹ fẹ́ gbégbà bí lànà àṣà ni bí lànà ọ̀fẹ́ ni but my own belief tí mo ṣe ní kí ọba accept imam iná ni wípé tí ọba bá accept imam wọn ò ti mọ̀ wípé ok àárín imam àtọba ìjà ti kọ́kọ́ parí ok gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn drop sórí comment mi pé kí wọ́n náà tẹ́bi ọ̀sọ́ fún imam kó lọ withdraw ẹjọ́ kúrò ní kóòtù ẹjọ́ tí imam pè ẹjọ́ kí wọ́n mọ̀ yọ ní imam ni imam ó lè má fẹ́ withdraw ẹjọ́ torí yóò mọ̀ wípé tó bá withdraw ẹjọ́ possibility wà kí wọ́n kọ́kọ́ sack òun kí wọ́n kọ́kọ́ sack san òun torí pé ní tó bá ṣe nǹkan fújù yóò kí ìsẹ́ǹkùlé ni yóò bá sọ ṣùgbọ́n mo nígbàgbọ́ táàrin wọn bá kọ́kọ́ rẹ tó bá wá ojútùú sí wàhálà jùkù tó wà láàrin Ayílára àti Imam Toliat tí wọ́n wá pe àwọn àgbààgbà àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jọ jókòó kí nìdí tẹ̀fí ní mọ́mù kì í ṣe ọmọ ilé Ayílára ìmọ̀mù kí nìdí tó fi dá yín lójú pé ọmọ ilé Ayílára ni wọ́n kí kálukú wájọ fojú sọ̀nà kò wò because ọ̀pọ̀lọpọ̀ ń sọ fún mi pé níbi táwọn mòfin dé tí wọ́n bá gbé kéèsì yẹn sọ lọ sí ilé ẹjọ́ wọ́n lè sọ pọ́rọ̀ lé ní pé kan lọ yanjú ẹ̀ lé because kéèsì kọjá pé ẹ lọ sí ìwọlé tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń yẹ̀jẹ̀ wò lọ́dọ̀ Oríyọmí Lágídígbò so wá ní pé kan lọ yanjú ẹ̀ nílé náà ni ọ̀rọ̀ àlàáfíà làwa gbọ́dọ̀ máa wà á gbọ́dọ̀ torí wípé ìrìn àjò orí bá ẹyọ kan tí màmú ń ṣe tí ń bí wa nú tẹ́lẹ̀ iná ní ọ̀rọ̀ àlùfànṣá tí wọ́n ń sọ sọ́ba Ghandi iná lọ wá délé yìí ni làwọn ará àta ń gbàbẹ̀ wọlé yìí ẹ wo tán tí wọ́n ń pa f'Ògbómọ̀ṣọ́ ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ f'Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tó ti kú ìtàn tó ti kú àwa fi ń jí òkú dìde. Níparí ọ̀rọ̀ mi kábíyèsí ọba Ghandi wàláhì ọba ní torí inú téèyàn kọ́kọ́ fi jẹ ọba ní sùúrù tẹ́ fi ń tò ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú gbogbo àbùkù tí ń kàn yín bẹ́ẹ̀ ìtí kọ́kọ́ ń jẹ ọba nù ìtí kọ́kọ́ ń jẹ olórí nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ kíyèsí o ẹ ti rí ẹ wòye
ẹ máa lo ipò ọba lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tẹ́ ẹ bá ń lo ipò ọba lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kò ní tọ́ sáwọn kan lẹ́nu kí wọ́n máa sọ fún yín pé kí n sọba. Ẹ má bínú kábíyèsí o. Ọ̀mọ̀wé ni ọ̀jọ̀gbọ́n ni yín. Ẹ̀dẹ̀ ríran torí pé ẹ ti jáde kúrò nílẹ̀ Yorùbá dáadáa. Àgbàlagbà tó pọ̀ ọmọ 40 ọdún láyé àtọmọ èké tọmọ lu 40 ọgbọgba ni wọ́n. Ẹ dàgbà ẹ tún wá jáde. Ọlọ́run á gbé yín sípò ọba. Ẹ wá jó ní sùúrù. At times tẹ́ bá ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan pé kí máa mọ̀ máa pè mí lọ́mọ ìjẹ́bẹ̀rẹ̀, kí máa mi ọmọ pè mí nígbà kan, definitely ẹ̀ ń gbọ́ gbogbo kinní yẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe tó ni ò jẹ́ kẹ́ ẹ bínú. Ìlú yẹn dọ̀wọ́ yín. Ẹ lọ kún fún sùúrù. Ẹ jẹ́ sùúrù tẹ́ni yẹn tó fi kún sùúrù sí. Ẹ paná ọ̀tẹ̀ tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́. Mẹ́ expectation àwọn èèyàn ni pé ká máa kọjú sí ìmáàmù. Ìmáàmù mùsùlùmí ni kì í ṣe ìmáàmù gbogbo Ògbómọ̀ṣọ́. Ìmáàmù gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni. Ọba jẹ lórí gbogbo tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ni. Ọba náà láàárọ̀, ọba náà lábẹ́, torí nílùú lọ́ba, onílùú ò ní fẹ́ kó tú. Kò bàjẹ́ láyé àwọn bàbá yín. Bàbá, àṣeyọrí ẹyọ kan tẹ́ ẹ bá rí ṣe, àfi bí ìgbà tí Ṣèyí Mákindé tó yanjú property Ọ̀ṣun àtọ̀yọ́. Tí kálukú dúró lórí ọwọ́ ẹ̀ tí ò sínú pọ̀sán ń jẹ láútẹ́ẹ̀kì lówó mọ́. Wàláhì tàláhì bẹ́ẹ̀ làṣeyọrí yẹn tẹ́ ẹ bá rí ṣe. Ẹ ṣàṣeyọrí yẹn. Àṣeyọrí yẹn èmi ò pé kẹ́ ẹ sọ tọ́lẹ̀ àti ìmáàmù tọ́lẹ̀ àti. Ìyìn pé kẹ́ ẹ sọ́dọ̀ ọmọ ilé ayé lára o. Ìyìn sì pé kẹ́ ẹ máínọ̀sì ẹ̀ kúrò ní ayé lára. Ṣùgbọ́n tẹ́ ẹ bá tọpasẹ̀ odò títí ẹ̀ẹ̀kan ló wẹ̀rì. Ẹ rí di òdodo ọ̀rọ̀ tó wà ńbẹ̀. Ẹ sì paná wàhálà yóò sì kú. Ẹ sì gbóríyìn. Gbogbo Yorùbá sì máa yìn yín láyé táyé ò fi parẹ́. Ìlọrọ̀ jù bá ń lọ.